mínísítà ọ̀rọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ ìyẹn olóyè fẹ́mi fani-káyọ̀dé ọmọ bíbí ìlú ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn ó mà ti tú àṣírí burúkú síta nípa gómìnà àná ní ìpínlẹ̀ kaduna malam nasir el-rufai pé ó fẹ́ kó àwọn kẹ́míkà àti àwọn gáàsì tó jẹ́ májèlé tá fi ń pààyàn òun àti àwọn alátakò ẹ̀ wọ́n fẹ́ kó wọlé láti òkè òkun láti fi pa àwọn alátakò àti àwọn tí wọn ò gbà tiwọn tó sì ní ẹ̀sùn yìí ìwà ni wọ́n fẹ́ dà sí olùdámọ̀ràn lórí ètò ààbò fún ìjọba nàìjíríà ìyẹn alhaji nuhu ribadu ó ní ẹ̀sùn yìí iná fẹ́ dọ́gbọ́n tì mọ́ ribadu lọ́rùn tó sì jẹ́ pé ẹ̀sùn yìí kì í ṣe ti ribadu rárá àti rárá ẹ rántí wípé títí di àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí inú àtìmọ́lé àjọ tí ó ń rí sí jẹgúdújẹrá àti àwọn nǹkan tó jọ ìyún Independent Corrupt Practices Commission ICPC ní El-Rufai wà lẹ́yìn tí àwọn àjọ Economic Financial Crime Commission EFCC tán ti kọ́kọ́ jù sátìmọ́lé lórí ẹ̀sùn jẹgúdújẹrá owó tí wọ́n ní yóò tó bí irinwó mílíọ̀nù ó lé mẹ́tàléníọgbọ̀n 433 million naira tí wọ́n ní ó ṣe báṣubàṣu lásìkò tó fi wà ní ipò gómìnà ìpínlẹ̀ kaduna tó sì jẹ́ pé yàtọ̀ sí eléyìí kó tó di pé wọ́n gbé El-Rufai inú mà fi ẹ̀sùn burúkú kan Nuhu Ribadu ó ní òun gbọ́ pé Nuhu Ribadu ó fẹ́ kó àwọn kẹ́míkà aṣekúpani nǹkan tó fi máa ń pa èèyàn ó fẹ́ kó wọlé látòrí orílẹ̀-èdè Poland tó sì kọ lẹ́tà sí Ribadu wípé kó wá sọ àlàyé ní tó fẹ́ fi àwọn kẹ́míkà náà ṣe àti pé bóyá wọ́n gba àṣẹ lọ́wọ́ àwọn àjọ NAFDAC àti àwọn àjọ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ọ̀rọ̀ náà kàn bó tilẹ̀ jẹ́ pé Ribadu ó ti fún El-Rufai lésì lẹ́tà tó kọ sí wípé bó bá ní ẹ̀rí kankan pé òun kó àwọn kẹ́míkà tó fi ń pa èèyàn wọlé láti orílẹ̀-èdè Poland kó lọ kó fún àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ láti ṣèwádìí òun ṣùgbọ́n òun ní tòun òun kò kó kẹ́míkà kankan tó fi ń pààyàn èyí tí wọ́n ń pè ní thallium sulfate ó lóun ò kó wọ orílẹ̀-èdè nàìjíríà rárá àti rárá ṣá onígbà tó ń tú àṣírí nípa El-Rufai fẹ́mi fani-káyọ̀dé tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ṣẹ̀ṣẹ̀ yàn mọ́ ara àwọn tí ó máa ṣojú orílẹ̀-èdè nàìjíríà lókè òkun ambassador nínú àsìkò tó ń gbàlejò akẹgbẹ́ tí wọ́n ṣẹ̀jọ yàn wọ́n gẹ́gẹ́ bí aṣojú nàìjíríà lókè òkun ìyẹn pásítọ̀ reno omokri ló jẹ́ kó dìímọ̀ pé El-Rufai ẹ̀dá tí ó jẹ́ alágàbàgebè àti ẹ̀dá tó burú gidigidi ni ó ní òun ló fẹ́ kó àwọn gáàsì tó fi ń pààyàn àti àwọn kẹ́míkà tó fi ń pààyàn tó lóyìnbó ń pè ní poisonous gas and chemical weapon òun ló fẹ́ kó wọlé láti orílẹ̀-èdè Poland ó ní ilé iná fẹ́ tì mọ́ Ribadu lọ́rùn nítorí pé bọ́n bá ti ń fi àwọn kẹ́míkà náà pa àwọn olóṣèlú tí wọ́n fẹ́ kó dé ipò lọ́dún tó ń bọ̀ wọn yóò lè ní àwọn ti pariwo pé Ribadu ni ló kó àwọn májèlé náà ló kó wọn wọ orílẹ̀-èdè Nàìjíríà.